evidence kan tí mo fẹ́ ṣe yóò bá ti tó evidence kó lọ bínú kú. Autos mo ń gbọ́ ẹ báyìí nígbà tó sẹ́ndì ọ̀rọ̀ ìwà tó sẹ́ndì ọ̀rọ̀ ìwà tí apàṣẹ sí mi àti receipt àti voice note àti nǹkan tó ṣe ṣé oògùn owó ni wọ́n bá lọ sọ́dọ̀ apàṣẹ ni ṣé oògùn owó ló bá lọ sọ́dọ̀ wọn ni bá lọ sọ́dọ̀ apàṣẹ ni. ṣé apàṣẹ fáṣọ̀gùn ò ní bí oṣù ọ̀la ìgbé àwọn máa polówó lọ́la ìgbà tó wá dọ̀dọ̀ wọn tó sọ. bẹ́ẹ̀ ni ìgbà tó wá débẹ̀ tó sọ pé àwọn fẹ́ ṣe ègbé ọlà fún ẹ nǹkan kan bẹ́ẹ̀ yẹn èèlò náà ṣàjì ẹ àti pé báwọn náà sọ pé máa bẹ̀rẹ̀ sí ríṣẹ́ yẹn èèlò. 1.2 million wọ́n ṣàjì 1.2. ok. ó lọ fa ògidì kan aṣáájú wa fà lọ fà bọ̀ tí wọ́n ní 700 máa ń 500 kan ọdẹ ní no problem pé ok later gan ṣe wàá pè mí pé ok ṣé 500 yẹn ti wà báyìí mo ní ó ti wà ọdẹ ní apàṣẹ bá ló pè é padà fún ara pé ṣé 500,000 ti wà. lọ mẹ́sẹ̀gì mi padà pé lẹ́yìn ọjọ́ wo náà pè padà ṣéjọ́ tẹjọ sọ̀rọ̀ náà pè padà ni àbí bí ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta. no ìjọ àjọ sọ̀rọ̀ kọ bóyá bíjọ́ kejì. náà pè padà pé ṣé 500,000 ti wà nílẹ̀ báyìí. hello. mo ní ọjọ́ kejì náà pè padà pé ṣé 500,000 ti wà ń bẹ̀ ó ti wà nílẹ̀ lọ́wọ́ ẹ. bẹ́ẹ̀ni. ok mo ń gbọ́. ṣé o mo jẹ sẹ́ndì ẹ̀ sí wọn. lẹ́yìn ìgbà tó jẹ dókí tó gba kínní pẹ́ bóyá bíi lẹ́yìn ìbò sẹ́ndì owó sí wọn bóyá bíi after oṣù kan. lẹ́yìn oṣù kan náà ṣẹ̀ sẹ́ndì ọṣẹ yẹn sí ẹ. bàbá wẹ́wẹ́wẹ́wẹ́ ṣẹ́ ń gbọ́ mi. mo ń gbọ́. network yóò dáa o. mo ń gbẹ báyìí. so à ń wẹ́wẹ́wẹ́wẹ́ àti méjì àrí solution oṣù mẹ́ta àrí solution kí ló ṣe ọjọ́ ìkí máa wọ ọṣẹ mi mọ̀ kóhun nìkan ni mo gbọ́dọ̀ wà dáná. ike mélòó lọ ṣe tó ń fún ẹ. ike ẹyọkan ni o. ìgbà tó wá ń wẹ̀ oṣù mélòó ló ti wá wẹ̀ dé kó tó wá pè wọ́n pé nǹkan tó gbé. oṣù kìíní oṣù kejì oṣù kẹta àrí nǹkan kan. nígbà tó wá sọ fún ọ pé orí nǹkan kan kí náà wá sọ fún ẹ. pé kò ṣiṣẹ́ gbákan bẹ́ẹ̀ yẹn wọ́n ní ẹ báwo ni mo ṣe. network ibi tọmọ yìí wọ̀ ọ́ dáa Alifulany bá mi ṣe nǹkan tí mo ní kó bá mi ṣe because kẹ́ ẹ máa lọ go through fídíò wọn náà o wọ́n máa sọ pé tó bá ṣiṣẹ́ fún ẹ tí ò bá ṣiṣẹ́ wọn ní òun yọwọ́ kọ̀ọ̀kan kó iṣẹ́ yìí ò ṣiṣẹ́ ni. ọmọ. kó fi nẹ́tọ̀ọ̀kì mi pè yín bàbá. ibi tó wà ní. bàbá o ṣé mo lè sáré sọ nǹkan kan kí n tó ẹjọ́. ó yẹ ẹ máa sọ̀rọ̀ yín lọ ibi tó wà poor network ni family bá mi lọ fún tap ẹjọ́ tó rọ lọ́hùn. bàbá náírà. bàbá náírà. láti ìgbà ẹ̀yin pẹ̀lú bàbá Sam ní Kútọ́nù àti níbo lẹ já sí ẹ má jẹ́ mẹ́nu kò ẹ jẹ́ mẹ́nu kò ní ìyẹn ọ̀rọ̀ mi ti yé yín ṣe rí irú èèyàn tí ẹ pè yín ń sà ṣe gbọ́ mi. mi ò fẹ́ sọ̀rọ̀ lọ mo fẹ́ kẹ́yìn náà kẹ́ bá mi tètè gbé ni tẹ́ bá perú èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kọ́ mọ̀ pé ẹ wà lórí ṣóò. ọmọ ṣé ẹ ti sọ fún pé ẹ dẹ̀ fẹ́ jẹ́ kí àwọn èèyàn ok. wọ́n ti sọ fún wa wọ́n ti sọ fún tẹ́lẹ̀. ok torí ẹ mọ̀ pé mi ò tí ì débẹ̀ mo sì sọ bẹ́ẹ̀ torí nǹkan tó yẹ kó máa fẹ́ kó bá tó máa implicate yín ẹ fẹ́. ó sẹ́ndì receipt sí mi ó sẹ́ndì voice note wọn. ok sir ok torí ṣe mọ̀ pé èmi ti sọ fún yín pé èmi ti ń bá yín bọ̀ láti ilẹ̀ mo dẹ̀ ti dárúkọ èèyàn méjì yẹ pé ìpẹ̀lẹ̀ kẹ́ close bàbá Sam ní Kútọ́nù àti níbo la já sí ṣe rí ohun tí ẹ̀ ń ṣe kò ẹ̀yin gbọ́ ẹ̀ mọ̀ àwọn èèyàn ò ní fún yín láyè pé torí àwọn nǹkan mi wà tó jẹ́ pé nǹkan kékeré lẹ́yìn máa lérò pé ó jẹ́ lójú àwọn èèyàn àbí lójú ẹ̀yin gan lára tó jẹ́ pé.